Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ṣetán láti gbọ́ yìí, ó jẹ́ ọ̀rọ̀ tí yóò fọwọ́ tọ́ ayé yín, tí yóò sì yí ayé yín padà sí rere. Láti ẹnìkọ̀ àti ìríjú Ọlọ́run alààyè, Evangelist Babatunde Samuel, tí ẹ ti sílẹ̀ kí ó sì di alábùkún fún ní orúkọ Jésù. 1 Samuel chapter 17 verse 34 to 37. Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé, nígbà tí ìránṣẹ́ rẹ̀ ń ṣọ́ àgùntàn bàbá rẹ̀, kìnìún kan sì wá àti àmọ̀tẹ́kùn kan, ó sì gbé ọ̀dọ́ àgùntàn kan láti inú agbo. Mo sì jáde tọ̀ ọ́, mo sì lù ú, mo sì gbà á kúrò ní ẹnu rẹ̀. Nígbà tí ó sì dìde sí mi, mo gbá irùngbọ̀n rẹ̀ mú, mo sì lù ú, mo sì pa á. Ìránṣẹ́ rẹ̀ pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn náà. Aláìkọlà Fílístínì yìí yóò sì dàbí ọ̀kan nínú wọn, nítorí pé ó ti pe ogun Ọlọ́run alààyè ní ìjà. Verse 37 tí ma ti dán dúró. Dáfídì sì wí pé, Olúwa tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn, òun náà ni yóò gbà mí lọ́wọ́ Fílístínì yìí. Sọ́ọ̀lù sì wí fún Dáfídì pé, lọ, Olúwa yóò sì pẹ̀lú rẹ. Amen. Láàárọ̀ ẹ mọ́ bá wa sọ̀rọ̀ lórí ìṣẹ́gun tó wà nínú ìjẹ́rìísí agbára Ọlọ́run. Ìṣẹ́gun tó wà nínú ìjẹ́rìísí agbára Ọlọ́run. Tẹ́rí ìdí tí ẹlòmíì kò ṣe ní ìrírí ìṣẹ́gun ní ọ̀nà rẹ̀ gbogbo ni pé irú ẹni bẹ́ẹ̀ ya abaramọ́ oore jẹ. Yorùbá wípé ẹni tá a ṣe lóore tí kò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ. Ọ̀rọ̀ ẹni tí èé dúpẹ́ tí èé ń wo orí Ọlọ́run kò yàtọ̀ sí olè ọlọ́ṣà tó jí ẹrù ẹni lọ. Ẹjá wa náà wò ẹni tá à ń ràn lọ́wọ́, tá à ń fún ní nǹkan, tá à ń sonírúurú nǹkan fún, ṣùgbọ́n tí ẹni bẹ́ẹ̀ yẹn dẹ̀ pọ̀ tí ó dẹ̀ mọ̀ válù ohun tá à ń ṣe fún. Sẹ́mọ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹ bá a bá dáwọ́ oore dúró tá à ṣe fún máa jẹ̀bi. Yorùbá bọ̀ wọ́n wípé bẹ́ẹ̀ yóò bá ti mọ ẹkú léṣe, òun náà pàdánù káàbọ̀. Ọlọ́run fẹ́ kí a máa mọ rírì oore Ọlọ́run nínú ayé wa. Sẹ́ni ìjọ tán bá ti sábà dúpẹ́ sáwọn Ọlọ́run, tàbí tán bá sábà gba ẹ̀rí láàyè, irú ìjọ bẹ́ẹ̀ yẹ ẹ lọ wáṣí wọn dáadáa. Ọlọ́run yìí sábà rìn bẹ́ẹ̀. Ọlọ́run kì í sábà ṣiṣẹ́ agbára láàrin wọn. Ọlọ́run fẹ́ràn ẹ̀rí, torí pé kí ni ẹ̀rí ló máa ń fi títóbi Ọlọ́run hàn. Jíjẹ́rìí sí agbára Ọlọ́run ó máa ń fi títóbi Ọlọ́run hàn. Ẹ rí i pé àwọn tó ń ṣe òrìṣà yẹ kò sí etí òrìṣà wọn bá ṣe fún yàn tí wọ́n ń sọ pé kéèyàn wá ṣe kí ni o kó wá dúpẹ́. Agbára kékeré kọ́ ló wà nínú ìjẹ́rìísí agbára Ọlọ́run. So nígbà téèyàn bá jẹ́rìísí agbára Ọlọ́run, iṣẹ́ àmì àti ìyanu míì tún lè tara rẹ̀ gùn jáde nínú ayé ẹlòmíràn. Ẹ̀rí máa ń pe ìṣẹ́gun wá ní. Fún àpẹẹrẹ, irú ẹni tó ti wọ́ ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tọ́lọ́run wá ṣe ọmọ fún un, tó wá jáde tó jẹ́rìísí agbára Ọlọ́run. Ìjọba pé ẹlòmíràn ó lè wà nínú àwùjọ àwọn ènìyàn yẹ kó dẹ̀ gbọ́rú ẹ̀rí bẹ́ẹ̀ yẹ kó dẹ̀ ní ṣòro kan tó là kọjá, bóyá fún àpẹẹrẹ ó ní àìsàn tó dẹ̀ ti wò pé àìsàn yẹn ò lóògùn, ó ti rìn kiri, ó ti ṣú, ó gẹ́ ti retí ọjọ́ kú. Ó lè ṣe nípa ìjẹ́rìí rẹ̀ sí agbára Ọlọ́run. Nírú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ó mọ̀kun ní àìsàn tó dẹ̀ sí ó fàyè ẹ̀ sílẹ̀. Agbára ńlá ló wà nínú ìjẹ́rìí sí agbára Ọlọ́run. Aláìmoore ẹ̀dá nínú ìjọ ló sọ pé ńgbà tá a bá ṣègbè báyìí pé ta lẹ lẹ́rìí. Ẹlòmíì bẹ́ẹ̀ tí gbàgbà kò ní náwó. Irú wọn Ọlọ́run lè sọ̀rọ̀ fún wọn, Ọlọ́run lè sọ̀rọ̀ gidi fún wọn. Ọlọ́run sọ̀rọ̀ gidi fún àwọn tí ò bá ti ní mọ̀. Ọlọ́run sọ̀rọ̀ fẹ́ni tí ò ní mọ̀. Tá a bá wo ibi tá a kà tán yìí, ìtàn Dáfídì rèé o. Ẹ rí i pé ara àwọn ìṣòro kan tí Dáfídì ti dojúkọ nígbà kan àti bí Ọlọ́run ṣe gbà á táwọn èèyàn dẹ̀ mọ̀ sí, tí ẹ̀rí yẹn dẹ̀ wà nínú òun náà tí ò sọ jáde. Ṣùgbọ́n nígbà tí ó dọjọ́ kan tí ìpèníjà ńlá bá odidi orílẹ̀-èdè tí wọn ò mọ ọ̀nà tí wọ́n ó gbégbà láti bọ́ lọ́wọ́ ìpèníjà yìí, tí wọ́n lọ ròyìn fọ́ba pé àmọ̀ arákùnrin kan ọ̀dọ́mọdé mọ̀ ni
tó mọ̀ sọ nípa ẹ̀rí ara rẹ̀ fún àríntọ́lọ́run ṣe nú ayé ẹ̀. Wọ́n wá pè wá síwájú ọba ní ìwọ ọmọ kékeré léńjẹ yìí ọmọ lè dojúkọ ìṣòro burúkú yìí, àwọn akọni orílẹ̀-èdè yìí gan ò lè dojúkọ. Ó wá sọ fún ọba, ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí Ọlọ́run ṣe gba òun. Ó ń jẹ́rìí sí agbára Ọlọ́run tí Ọlọ́run ti ṣe sẹ́yìn nínú ayé rẹ̀. Ṣé ẹ̀rí kíní kan mọ́ fẹ́ ká mọ̀? Kò sí bó ti wù kí n tọ́lọ́run ṣe fún ọkọ pẹ́ tó, ọjọ́ tábà tún sọ èrí ẹ̀ létí ẹlòmíràn, á rù gbàgbọ́ ènìyàn sókè. Ọlọ́run ti ṣe nǹkan fún ẹ for 5 years ago, 10 years ago, mo rò pé orí yẹn ti lọ náà. Ọjọ́ tẹ̀mí bí mo bá tún rí ọ sókè láti tún sọ èrí yẹ létí ẹnìkan tàbí ìkejì, mẹ́jọ yẹ lẹ́nu pé ẹ̀rí yẹ agbára lè ti bẹ̀ jáde kó dẹ̀ tún ṣiṣẹ́ ògo nínú ayé ẹni tó sọ fún. Agbára lọ́lúwa ní ìjẹ́rìísàgbà Ọlọ́run. Mo rò pé oore yìí ó dẹ̀ ti pẹ́ tọ́lọ̀ ti ṣe fún mi. Tọ́lọ̀ ti ṣe nǹkan fún ẹ lọ́dún 5 sẹ́yìn, ọdún 7 sẹ́yìn. Kò túmọ̀ sí pé tó bá tún sọ èrí yẹn létí ẹnìkan, Ọlọ́run ò lè lo èrí yẹn láti tún ṣiṣẹ́ agbára nínú ẹni tó sọ fún. A rí i pé Dáfídì àmọ́ tó ti pa kìnìún àtàmọ̀tẹ́kùn àmọ́. Ṣùgbọ́n ohun tó dá wa lójú gbàgbà ni pé Ọlọ́run gba Dáfídì kúrò lọ́wọ́ kìnìún àti àmọ̀tẹ́kùn. Ṣùgbọ́n ọdún tó gbà, ìgbà tó gbà a ò mọ̀, Bíbélì sọ fún wa. Ṣùgbọ́n ẹ rí i pé nígbà tí Dáfídì tí wọ́n sọ èrí létí ọba gan ò lè jiyàn. Ẹ rí i pé ẹ̀rù tó ń ba ọba tẹ́lẹ̀ nípa pé ìwọ ọmọ léje Lagos, Dáfídì around that time should be around 16 or 17 years of age. Nígbà tó sọ èrí bọ́lọ́run ṣe ti ọwọ́ rẹ̀ pa kìnìún àti àmọ̀tẹ́kùn. Nígbà tó sọ èrí létí ọba, ẹ rí i pé ìgboyà ọba gẹ́gìdé láti sọ fún Dáfídì pé bí Ọlọ́run bá lè ti ọwọ́ rẹ̀ ṣe irú eléyìí, ó ṣeé ṣe kí Ọlọ́run náà kó tún tọwọ́ rẹ̀ ṣẹ́gun Gòláyátì lọ. Èyí tí Dáfídì ń béèrè lọ́wọ́ bá gbọ́ kó jẹ́ kí òun lọ láti lọ dojúkọ Fílístínì náà, ọba ọ̀fẹ́ dáhùn torí pé ọba wò pé ọmọ ìkéré. Ṣùgbọ́n nígbà tí Dáfídì sọ fún nípa ohun tí Ọlọ́run ti pa òun ṣe bóun ṣe kéré tó, ọba ò ní option dàkó rìlíìsì Dáfídì láti dojúkọ Gòláyátì. Ẹ̀ẹ́dẹ̀ wá rí i pé ẹ̀rí bọ́lọ́run ṣe gba Dáfídì lọ́wọ́ kìnìún àti àmọ̀tẹ́kùn, ẹ̀rí yẹn tún ṣiṣẹ́ agbára láti tún ṣẹ́gun Gòláyátì. Nígbà tó o bá kọ̀ tó o mọ̀ bá a ti jẹ́rìí ságbára Ọlọ́run tàbí bá a ti rántí orí Ọlọ́run, bó o ló ṣe borí ìṣòro tó tún dojúkọ. Ẹ̀dẹ̀ gbọ́ ilé ìṣòro lè tán láyé o. Bọ́lọ́run bá ti mú ọbúrí kan lọ́mọ fèsì mi, ọ̀rọ̀ ìpè kọ́. Ìpèníjà ojoojúmọ́ ni. So bọ́ ọ ṣẹ́gun ìṣòro kan lánàá, èmi àdìdì lónìí. That's the truth. Ọ̀fẹ́ ọkọ̀ àwọn pásítọ̀ sọ létí ẹ̀ ń sọ. Because àwọn pásítọ̀ di òní, àwọn pásítọ̀ tí kò mọ̀ sọ tí ó dùn mọ́ ènìyàn létí ni wọ́n sọ fáwọn èèyàn. Wọ́n ní sọ bá ti gba Jésù ìṣòro ayé ẹ̀ tán bá sọ fún ọ. Gbàngàn ìṣòro sẹ̀ dọ́bù fún ọ. Nígbà tó o bá jẹ́ ẹni tó ti pé ó máa ń rántí orí Ọlọ́run, wá rí pé níbi kọ́ríta yìí Dáfídì ṣe ìrántí ohun tó Ọlọ́run ṣe fún un. Oore tó Ọlọ́run ṣe fún ó rántí ẹ̀. Nígbà tó dẹ̀ sọ fọ́ba, ẹ̀rí yẹn tún mú ìṣẹ́gun mìíràn wá. Ọjọ́ tóbi bá ti pẹ̀lú mi kì í rántí ìgbà tó lọ́ọ́ bá ṣe fún un. Ìjẹ́rìí ságbára Ọlọ́run ohun tó dára ni. Now mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ohun tó rọ̀ mọ́ ìjẹ́rìí sí agbára Ọlọ́run tó máa ń yọrí sí ìṣẹ́gun. Àwọn kankan máa tó rọ̀ mọ́ ìjẹ́rìí sí agbára Ọlọ́run. Ìkíní ó ní ìgboyà. Ìgboyà máa ń wà nínú ìjẹ́rìí ságbára Ọlọ́run. Ẹni tó máa jẹ́ ẹni tó máa ń jẹ́rìí nígbà gbogbo ságbára Ọlọ́run, irú wọn kì í sojó. Ẹ̀rù kì í bá àwọn tó bá máa ń jẹ́rìí ságbára Ọlọ́run. Kò sínú ìṣòro tí wọ́n lè dojúkọ, ẹ̀rù yìí bà wọ́n. Sọ́ọ́rí wọ́tẹ́lù bá máa ń bá a jù lórí ìṣòro ló wá di ara ẹ̀ jẹ́rìí ságbára Ọlọ́run. Nínú ìjọ kan tí mo ti kúrò, arábìnrin kan wà mẹ́ẹ̀ tí wọ́n máa ń pè ní ọjọ́ ọpẹ́ mi ń bọ̀. Kò sí tọ́lọ̀ lè ṣe fún un. A ní bàbá àdúpọ̀ lọ́wọ́ Ọlọ́run yín, ọjọ́ ọpẹ́ mi ń bọ̀. Ọjọ́ ọpẹ́ òde rí, ọjọ́ ọpẹ́ rẹ̀ òde rí. Wọ́n bá kú sọ ní ọjọ́ ọpẹ́ mi ń bọ̀. Ìmọ̀ bóyá àwọn náà ti gborúkọ. Béèyàn ò tiẹ̀ sọ ló kọ, Ọlọ́run náà lè sọ̀wọ́ náà ló kọ. Orúkọ wo Ọlọ́run mọ̀ ọ́ sí?
lóòótọ́ lọ ní Jésù but ìyàwó ló kọ sí ìjẹ́rìí sí agbára Ọlọ́run. Kò tó bá jẹ́ nǹkan tí ò fọwọ́ gidi mú ẹ̀rí jíjẹ́ ó ṣeéṣe kọ́ mọ́ sábà rí orí Ọlọ́run. Ìwé Númérì orí 13 Numbers chapter 13 verse 30. Ibẹ̀ ni Kálẹ́bù ti fi ìgboyà sọ̀rọ̀ níwájú àwọn àgbà Ísírẹ́lì nígbà tí wọ́n rán àwọn alamí lọ sí ilẹ̀ Kénáánì láti lọ salami. Amen. Wọ́n ní wọ́n rán àwọn 12 gẹ́gẹ́ bí Bíbélì sọ fún wa, àwọn 12 lọ́nà lọ sí ilẹ̀ náà láti ọwọ́ Mósè. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, àwọn 10 wọ́n náà mú ìrìn búburú wá torí pé kí ni wọ́n ya ènìyàn aláìmoore. Wọn ò rántí oore tí Ọlọ́run ṣe, ṣùgbọ́n Kálẹ́bù rántí. Kálẹ́bù àti Jóṣúà wọ́n rántí pé níwájú àwọn ni Ọlọ́run ti ya òkun sí méjì. Níwájú àwọn ni Ọlọ́run ti rọ̀jò mánà. Níwájú àwọn ni Ọlọ́run ti mú omi jáde nínú àpáta. Wọ́n rántí gbogbo ilé. Ọwọ́ ni nípa Ọlọ́run tó ṣe èyí tó ti ń tẹ̀lé wa yìí, àwa lè gba ilẹ̀ náà. Ṣùgbọ́n àwọn tó kù ti rántí oore gbogbo tí Ọlọ́run ti ṣe. Bọ́lá ti pa Fáráò nítorí tiwọn sínú òkun tí rántí rẹ̀. Wọ́n ní àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn ará Kénáánì pé àwọn òmìnira ló gba ilẹ̀ náà kan nítorí pé wọn ò ní ọkàn ìjẹ́rìí sí agbára Ọlọ́run. Ọlọ́run dẹ̀ sọ fún Mósè, ó ní bí àwọn wọ̀nyí ti wí ní etí mi ní í ṣe sí wọn ni wọ́n parun ni. Ṣùgbọ́n Kálẹ́bù àti Jóṣúà àwọn tó ní ìdánilójú, àwọn tí wọ́n lè rántí orí Ọlọ́run tó ti ṣe fún wọn láti ilẹ̀ Íjíbítì wá, tí wọ́n sì ní ìgboyà láti sọ̀rọ̀ fún àwọn àgbà Ísírẹ́lì pé àwọn lè gba ilẹ̀ náà nítorí Ọlọ́run tó wà pẹ̀lú àwọn nígbà táwọn la ilẹ̀ Íjíbítì kọjá, nígbà táwọn la inú òkun kọjá, ó wà síbẹ̀. Àwọn wọ̀nyẹn lọ́lọ́run ṣèlérí fún pé wọ́n ṣe kí ni o, wọ́n dé ilẹ̀ náà. Tó bá ń wá ojú Olúwa fún nǹkan kan tó rí, wádìí ara rẹ pé ṣé èyí tó ṣe sẹ́yìn sọ tiẹ̀ dúpẹ́ sọ yìí. Ẹlòmíì ò bá ti ra mọ́tò kó kọ́lé kó gba físà kò tí ì lè yín lọ́hùn. Bíbélì sọ pé ó lẹ́ni tí òjò lóòótọ́ nù kékeré kò lè jó lóòótọ́ nù púpọ̀. Ìwọ tó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tó pa ọmọ tó lọ láyọ̀ tó bọ̀ láyọ̀, àbúrò pé it is normal fún ọ lákàtí lọ láyọ̀ láti bọ̀ láyọ̀. Ibi tó gbà kọjá yìí wọ́n jí èèyàn bẹ̀ wọ́n dẹ̀ pa. Kẹ̀kẹ́ náà bẹ̀ tí wọ́n wọ̀ yẹn lẹ lómìnà wọ̀ ló kú sẹ́nu tírélà. Wọ́n wá rí as normal thing. Ọmọ náà yín ọmọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọjọ́ tó ti ń jẹ tó ti ń mu tí gbogbo ẹ̀ ti ń rọ́ọ̀sì fún ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lójó tí gbogbo ẹ̀ wá dagun lọ ń kàrùn sán lọ́rùn. Ọlọ́run mo sì sọ̀dá mẹ́wàá mi o, kò yẹ kébi ó pa mí o. A rí i pé ìjẹ́rìí ságbà Ọlọ́run ìgboyà máa rọ̀ mọ́. Nígbà tí challenges mi bá dé, ẹ̀rí ọjọ́ síta ajẹ́yẹ ní òun gbẹ̀yà yẹn wá. Ọlọ́run tó gbà mí nígbà báyìí, Ọlọ́run tó gbà mí nígbà báyìí yóò tún gbà mí lọ́wọ́ ilé. Ẹja change habit wa, ẹja kọ́ láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ gbogbo. Ohun mìíràn tó tún rọ̀ mọ́ ìjẹ́ ìsagbà Ọlọ́run ni ìsọdọ̀tún ìgbàgbọ́. Bó o bá ń jẹ́rìí ìsagbà Ọlọ́run, ìgbàgbọ́ rẹ̀ mọ̀ di ọ̀tun. Your faith will always and constantly be renewed when you are the type of person that always testify to the goodness of God. Tábà wo ìwé Samuel yẹn, 1 Samuel 17 yẹn, ẹsẹ̀ 37 yẹn. Dáfídì sì wí pé Olúwa tí ó gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn, òun náà ni yóò gbà mí lọ́wọ́ Fìlístínì yìí. Ìgbàgbọ́ Dáfídì tún di ọ̀tun, ó gbéra aṣọ lọ́tun. Kí ló mú kọ́ ọmọ sunkún? Kí ló mú kọ́ ọmọ kárí sọ? Kí ló mú kọ́ ọmọ bànújẹ́ lórí ìṣòro tó dojúkọ? Ṣèbí torí pé ọ̀yà baramóore jẹ ọgbàgbé orí àná. Ọgbàgbé orí àná. Ẹni bá sì ti gbàgbé orí Ọlọ́run àná kò lè rí mi gbà lónìí. So ẹ̀rù ó wà fún ẹ, ìgboyà ò ní sí fún ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó máa ń rántí orí Ọlọ́run, á ti máa jẹ́rìí sí agbára Ọlọ́run. Dandan ni a ó máa tún ìgbàgbọ́ rẹ ṣe. Ìgbàgbọ́ rẹ ó mọ̀ sọjí nígbà gbogbo. Wàá rí pé nígbà tó bá lọ sí hospital tó máa fún ẹ ní terrible report. Ojú ẹsẹ̀ ni wọ́n ti wọ́n pé Ọlọ́run tó gbà mí nígbà báyìí yóò tún gbà mí. Dókítà mi ilé parọ́ ṣùgbọ́n màá fi yé yín pé Ọlọ́run mi lè change the situation mi. Àmì ìyàwó tọ́lọ̀ ti heal cancer, terrible cancer tí ò gbóògùn. Àmì ìyàwó tọ́lọ̀ ti heal ẹ̀ lára wọn. Àmì ìyàwó tọ́lọ̀ ti gbẹ HIV dànù kó lára wọn. Kí ni ìṣòro tí wọ́n wá ní? Mo ti gbọ́ ẹni tó lóyún rí tí ò ní lé ọmọ. Kò ní lé ọmọ. Ó dẹ̀ lóyún dẹ̀ bímọ.
tí o bá jáde tó máa ń rántí orí Ọlọ́run tó dẹ̀ ń dúpẹ́ fún gbogbo orí ẹ̀ tó o fojú wo pé orí eléyìí kéré ẹlòmíì wọn bàjẹ́ tó bá jẹ́ pé n tó fẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ Ọlọ́run ti ṣe fún kò mọ̀ pé Ọlọ́run ti ṣoore òrèpọ̀ sàn ojú yẹ òrèpọ̀ nọ́mà bí àìmọye àwọn tí àjẹ́ ti gbó orí wọn lójú oorun wọ́n ti yin orí wọn nínú ẹ̀yìn ara ayé tí wọ́n ti sun jẹ́ dànùdànù wọ́n wá lórí ọ̀fẹ́ ọ̀sán jí rí pé yẹ tọ́pẹ́ níwájú Ọlọ́run ọ̀n lọ ń bọ̀ yìí ò tọ́pẹ́ ọ̀n jẹ́ ọmọ yìí ò tọ́pẹ́ ó rí pé Ọlọ́run tí ì ṣe lé fún ọlọ́wà Ọlọ́run tí ì ṣe lé fún ọ sọ òye ò jẹ́ kó o lè ronú jinlẹ̀ kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run kan ní bí ẹrú bá mọ núrò yóò mọ pẹ́ dú ìgbàgbọ́ Dáfídì ó dìde ní ọ̀tún torí ẹ̀rí tó sọ nípa rẹ̀ létí ọba yẹn ó rí ìgbàgbọ́ òtí ká lára gan sókè Ọlọ́run tó lè ṣe nǹkan ọba ó wà síbẹ̀ olórin yẹn ní òkè tá lágbára gùn tómi ẹlẹ́ẹ̀lẹ́ òkè tá lágbára gùn tómi ẹlẹ́ òun lọ́mọ Ọlọ́run gùn tó padà wá sílé òkè tá lágbára gùn tómi ẹlẹ́ nígbà tó bá ń jẹ́rìí sagbá Ọlọ́run nǹkan rọrùn fún ẹ ìjẹ́rìí sagbá Ọlọ́run ó máa ń sọ ìgbàgbọ́ ènìyàn di ọ̀tún ìgbàgbọ́ wọ́n fúnra lára ẹ̀ á sì kí ni o asọdọ̀tún ìgbàgbọ́ àwọn tó ń gbọ́ ẹgbẹ́ á sì kí ni o asọdọ̀tún pásálẹ́mẹ̀tì tó ń gẹ́ ti fẹ́ give up ṣùgbọ́n nígbà tó wá gbọ́ testimony ẹ ìgbàgbọ́ tó ti kú á sì kí ni o àti ẹni tó ń wojú Olúwa fún ọmọ fọdún méjì àtẹni tó ti wojú Olúwa fún ọmọ fún bí ọdún 15 years tọ́lọ̀ wá dá ló tó ní 2 years wá sọ pé ó sì tún la ó ti ṣẹ́ṣẹ́ṣẹ́ kò sóní òkè tó ti káyọ̀ Ọlọ́run ti dáhùn tó ní 15 years ní ọdún mẹ́rin lẹ́bi dúró tàn ṣe báyìí 15 years ló fi dúró kó o tó bẹ̀rẹ̀ sí ní bímọ 15 years Ọlọ́run dìda iná ẹ̀dẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀lọ́bù kankan Ọlọ́run ló ṣe ẹ̀dẹ̀ ìgbàgbọ́ tó kú yẹ sí ni o àsọjí kíákíá ẹlòmíì wà bàjẹ́ kò sí ìṣòro téèyàn kan máa sọ létí ẹ̀ pé ìṣòro tí mo tẹ́ ń là kọjá ni a ní ẹ̀yà ìpẹ̀lẹ́ ẹ sáàjà forítì Ọlọ́run kò yíyọ ó dẹ̀ ní ẹ̀rí tó lè sọ tí ó rú ìgbàgbọ́ ẹnìyẹn sókè ṣùgbọ́n torí pé ó yá aláìmoore apanumọ́ àbíkọ́ tẹ̀lé òun ti gbàgbé mo ṣe wà oore mi tọ́lọ́ ti ṣe fún mi 6-7 years ẹ̀yìn ó wà ń bèrè mi kò kúrò so ń gbà mẹ́rin ti máa yàn náà tínú bá dùn dáadáa máa tutù pẹ́ oore 7 years ago ìtọ́lọ́ bá ti fẹ́ lómi lójú ẹsẹ̀ náà ni àmọ̀gbà tọ́lọ̀ ti ṣoore fún Dáfídì ṣùgbọ́n mo wá sí ìrántí níwájú ọba torí ìgbàgbọ́ ọba gẹ́ ti kú ọba gan nígbàgbọ́ ẹ̀rù gan bá ọba ṣùgbọ́n nígbà tí ọba gbọ́ ẹ̀rí lọ́wọ́ kan ló ní kí Dáfídì máa ó ní lọ́ọ̀rì dojúkọ òun náà gbàgbọ́ pé Ọlọ́run tó lè gbarú ọmọ ìlú lẹ́nu kìnìún àti àmọ̀tẹ́kùn yóò gbà náà lóòótọ́ kí ni Jésù gan sọ ó ní báwọn èèyàn bá rí sẹ́mi àti yanu wọn kì yóò gbàgbọ́ ìgbàgbọ́ àwọn tó ń kú lọ lẹ́gbẹ̀ẹ́ tó bá ti pé ìwọ sọ ń tọ́lọ́run ṣe fún ẹ fún wọn ó ṣe é ṣe kí ìgbàgbọ́ wọn tó ń kú lọ kó jí òmíràn ìṣíníyè ìjẹ́rìísẹ́gbọ́ Ọlọ́run máa ń mú ìṣíníyè wá ó máa mú kówó pé oore tọ́lọ́run ṣe fún ẹ kì í ṣe torí pé o tọ́ sí ṣùgbọ́n torí pé àánú rẹ̀ dúró títí láéláé Psalm 19:7b ẹ̀rí Olúwa dáni lójú ó ń sọ òpin di ọlọ́gbọ́n àwọn ìṣòro kan wà tó kó máa ń lágbára jù gbàgbọ́ ènìyàn lọ ṣùgbọ́n tó bá rántí àwọn tọ́lọ́run ti ṣe sẹ́yìn fún ẹ wà á rí pé iyè yóò ṣe kí ni o yóò ṣí wà á rí pé lómi ìgẹ̀ tó ń ronú lórí nǹkan kan àbí kejì tí ọkàn rẹ̀ bàjẹ́ lórí nǹkan tí ò nítumọ̀ wà á rí pé nígbà tí wọ́n bá ń jẹ́rìí sagbọ́ Ọlọ́run ó lè sìgbà ẹ̀ ló ń bó ni yé aláìmoore mọ̀ ní mí o ẹ rí pé nígbà tí ẹlòmíì bóyá kò ló ń jẹjẹ nínú rẹ̀ òfin dùn sọ́lọ́run tó wá rí ẹnìkan tó jí arọ tàbí tó ń rákò tó dẹ̀ tún yin lọ́hùn tó tún yin lọ́hùn ẹ rí i pé lórí eré ni iye rẹ̀ ó sì kí ni ó sì pé bí ẹni tó wà nírú condition báyìí bá lè mọ ẹyin lọ́hùn ìṣòro ayé ò tó ń burú tó yìí ìjẹ́rìí sagbọ́ Ọlọ́run máa ṣí i níyè òmíràn tó túrọ̀ mọ́ ìjẹ́rìí sagbọ́ Ọlọ́run ó ní ògo Olúwa ògo Ọlọ́run ó wà lára kí ni o ìjẹ́rìí sagbára rẹ̀ ó máa fi bí Ọlọ́run ṣe tóbi tó hàn ẹ jẹ́ ká wo ìwé Exodus orí 15 ẹsẹ̀ 11 Exodus 15:11
ta ló dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára ta ló dàbí ìwọ ológo ní mímọ́ ẹlẹ́rù ní ìyìn tí ń ṣe ohun ìyanu. Orin Mósè rè sí Ọlọ́run nígbà tí wọ́n jáde kúrò nínú òkun wa. Ìjẹ́rìí ságbá Ọlọ́run ó mú ògo Ọlọ́run. So anytime tó bá ti kọ̀ tó jẹ́rìí ságbá Ọlọ́run ògo Ọlọ́run ló gbé pamọ́. Ọlọ́run sì sọ kínní kan ó ní ògo mi lèmi kì yóò bá ẹnikẹ́ni pín. Anytime tọ́lọ́run bá ti ṣe nǹkan fún ẹ tó jòkó lé tó sọ òun gbà pín ògo rẹ̀ ní Ọlọ́run ó sì bá ọjà. Ẹlòmíì tó pẹ́ ọdún mélòó sẹ́yìn nísìnyí kò lè sọ nǹkan pàtó kan gidi báyìí tó ti rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ lọ bí Ọlọ́run ti ṣe àwọn kankan fún tó jòkó tẹ̀ tí ò sọ. Irú wọn dẹ̀ gbọ́n gan irú wọn ni yóò sọ pé ẹjọ́ bá gbàdúrà dádì iṣẹ́ kan ni mò ń dùn ẹ̀dá kan bá ń gbàdúrà nígbà tí ẹ bá bọ́ sí tán yóò bá sẹnu kẹ́mú. Àwọn èèyàn tí wọ́n bá sọ pé dádì ẹ̀jẹ̀ bá ń gbàdúrà owó kan ni mò ń retí pé kọ́lọ́run kó gbà fún mi Ọlọ́run bá gbowó tán yóò bá sẹnu kẹ́mú. Irú wọn dẹ̀ ní wọ́n á padà náwó tán ẹ̀ tún wá rí ayé wọn á padà burú ju sẹ́kọ̀ méjì ìgbà tán wà lọ. Torí anytime tọ́lọ́run bá ti pa ìránṣẹ́ Ọlọ́run ṣe kankan fún ẹ tó bá gbé pamọ́ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run yẹ lórí pé òun gbé orí yẹ pamọ́ fún Ọlọ́run gangan fúnra ẹ̀ ló ń jà lólè ló ń fọwọ́ bu ògo ẹ̀ mọ́lẹ̀ nínú ayé ẹ̀. So it's not good. Anytime God is doing anything for you through a man of God, testify to the goodness of God. Nfẹ̀ kí pásítọ̀ mọ̀ tọ́ dákẹ́ tó dé mágolo ìrèrè ọjọ́ míì lọ́tún dé mágolo. So torí náà ẹja jẹ́ ẹni tí ó ń jẹ́rìí sí agbára Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ló rọ̀ mọ́ níwà tá a bá jẹ́rìí sí agbára Ọlọ́run olófin máa yọrí sí ìṣẹ́gun wa. Ìgboyà ìsọdọ̀tun ìgbàgbọ́ ìsíníyè àti ògo Ọlọ́run ó jẹ́ ohun mẹ́rin gbòógì tó rọ̀ mọ́ ìjẹ́rìí sí agbára Ọlọ́run tó dẹ̀ máa ń yọrí sí ìṣẹ́gun. Ó rí pé nígbà tó bá jẹ́rìí sí agbára Ọlọ́run inú Ọlọ́run ó tún dùn láti tún fi ògo rẹ̀ hàn nínú ayé rẹ̀. Ká ní pé Dáfídì dákẹ́ nígbà tó déwájú ọba tí ò sọ ẹ̀rí níwájú ọba kí ló fẹ́ motivate òun gan fúnra lára ẹ̀ láti bá Gòláyátì jà kò sí. Ṣùgbọ́n torí pé kò dọwọ́ bo ògo Ọlọ́run ẹ rí i pé Ọlọ́run tún ru ògo rẹ̀ sókè láti tún ṣẹ́gun Gòláyátì níwájú ẹ̀. Nígbàkigbà tá a bá ń jẹ́rìí ságbá Ọlọ́run inú Ọlọ́run máa ń dùn láti máa fi ògo rẹ̀ hàn síwájú àti síwájú sí nínú ayé wa. Ṣùgbọ́n nígbà tá a bá ti dákẹ́ tá a ò jẹ́rìí ságbá Ọlọ́run tá a bu ògo rẹ̀ àwọn òmùkọ́ wọn Ọlọ́run kú àti ṣe nǹkan mìíràn fún wa lọ́jọ́ mìíràn. Jésù náà wà lọ́wọ́ ní ìparí ẹja wo ìwé Psalm 107 verse 8 ní ìdánidúró Psalm 107 verse 8 ènìyàn ìbá máa yin Olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwọn ọmọ ènìyàn. Oríṣi àwọn ènìyàn ó ní ó dára fún ènìyàn láti mọ orí Ọlọ́run láti ti máa sọ láti wá ṣe dáwọ́ gbọ́ ògo Ọlọ́run. Ènìyàn bá máa yin Olúwa mo bẹ̀ ọ́ mo rọ̀ ìwọ tó sábà jáde lọ́lọ́pẹ́ tó sábà rí nǹkan gidi tó Ọlọ́run ṣe fún ọ dára máa ti máa jáde látòní lọ kó wá wọn tí Ọlọ́run ó máa ṣe nínú ayé rẹ. Mo fẹ́ sọ ìtàkà fún wa láti round up mẹ́sẹ̀gì. Ìyá kan wà ìyá arúgbó ni wọ́n ní tamati ní ta ló lẹ́rìí wọ́n ní ìyá yóò náwó yóò jáde. Testimony ìyá ẹ̀ ni pé mò ń sùn wọ́ọ́rọ́wọ́ mò ń tọ̀ wọ́ọ́rọ́wọ́ ẹ bá mi fògo f'Olúwa. Testimony ìyá nìyẹn. So kò wá sí Sunday tí èyí jáde tí ń sọ bẹ́ẹ̀. So wọ́n àdójọ́ kẹta wá ní ìyàtú ní tẹ́tí wọ́n tó ta ló testimony tẹ́tí bí àṣẹ náà bá pásítọ̀ ti mọ̀ pé ní tí ìyàwó àwọn sọ ó ní ìyá ìjòkó kì í ṣe irú ẹ̀rí ní láàfẹ́. Bó ṣe di pé pásítọ̀ ò bá lè rí bí pásítọ̀ ṣe rí ibi tọ̀ nìyẹn. Ó wá dé Sunday míì tí ìyá fẹ́ tún jáde lọ́rọ́ pé mò ń sùn wọ́rọ́ kíákíá ló gbà yá láàyè. Ibi tí ìyá ti ń jáde sọ́wọ́ Ọlọ́run pé mò ń sùn wọ́ọ́rọ́wọ́ mò ń tọ̀ wọ́ọ́rọ́wọ́. Bí tọ̀ ṣe bẹ̀rẹ̀ sí pé pásítọ̀ nù ló bá sá jáde ìtọ̀ tí ò rí tọ̀ látọjọ́ yìí bó ṣe rí ibi tọ̀ nìyẹn. Bí pásítọ̀ ṣe rí ibi tọ̀ nìyẹn ìgbà yẹn ni pásítọ̀ tó mọ rírì ọ̀pẹ yẹn sẹ́wọ̀n ìran burúkú ni ìran tá wáyé ìran mo fẹ́ dúpẹ́ Ọlọ́run ṣe fẹ́ǹsà mo fẹ́ dúpẹ́ Ọlọ́run ṣe físà mo fẹ́ dúpẹ́ mo kọ́lé ìran tá wà nìyẹn. Àwọn orí Ọlọ́run tá a máa ń gbé kéékèèké bó ṣe wù kéèyàn lówó tó kò lè fowó tọ́ o kò dẹ̀ lè fi owó yàgbẹ́. Àwọn orí Ọlọ́run wà tó yẹ pé owó ò lè súnmọ́ láti ṣe
ó ní wọ́n kan wọ́n mú tẹ́rẹ́tẹ́rẹ́ tí wọ́n kan ò náání tí wọ́n kan complain all the time ọlọ́run ṣe lè fún mi ọlọ́run ti ṣe lè fún mi èyí tó ti ṣe ń kọ́ sọ dúpẹ́. láti ṣe lọ tó jẹ́ ìwà àti ìṣe rẹ láti máa dúpẹ́ lórí gbogbo orí ọlọ́run jáde lọ́lọ́pẹ́ kò ní kò tó lọ́wọ́ tó ra mọ́tò fún ẹ kò tó lọ lọ́pẹ́ pọlọ láyọ̀ bọ̀ láyọ̀ láàrin ọ̀sẹ̀ yẹ àwọn kan lọ rú ẹ̀wọ̀n òde mọ́ àwọn tẹ́ ọjọ́ ṣe last week Sunday wọn ò sí Sunday lè mọ́ wọn ti kú ó ṣe wá ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dé lórí rẹ sọ fún ọlọ́run olúwa kọ́ mi bí àti dúpẹ́ fún mi ní ọkàn ọpẹ́ ó yá dúà. mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.